kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lóko tàbí kí n jí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a dúpẹ́ fún àánú tí a rí gbà. Tí ẹ fi mú wa wà láàyè, mú wa wà láàyè tí ó dára lénìí. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ ká rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù oore-ọ̀fẹ́. A dúpẹ́ nítorí pé ẹ̀yin Olúwa kò fìgbà kan fi wá sílẹ̀. A sì gbàgbọ́ wípé ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu kò nílò ìdí sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè pọ̀. Ìní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ ìkọkànlá nínú oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé ó ní ètò fún ọ. Ó ní ètò fún ọ. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Jeremáyà orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹrìnlá. Jeremáyà orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹrìnlá. Nítorí èmi mọ èrò tí mo ní sí yín, ní Olúwa wí, àní èrò àlàáfíà tí kìí ṣe fún ibi, láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Nígbà tí a mú bíbélì kíkà wa bákan náà nínú ìwé Jeremáyà bákan náà orí ìkọkàndínlógún, ìwé Jeremáyà orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n a ó kà láti ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá nítorí àkókò wa. Nítorí báyìí ni Olúwa wí pé lẹ́yìn tí 70 ọdún bá parí ní Bélálì, ni èmi yóò bẹ̀ yín wò, èmi yóò sì mú ọ̀rọ̀ rere mi ṣẹ sí yín, ní mímú yín sì jáde kúrò níbí yìí. Nítorí èmi mọ èrò tí mo ń rò sí yín, ní Olúwa wí, àní èrò àlàáfíà tí kìí ṣe fún ibi, láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Ẹ̀yin yóò sì ké pè mí, ẹ ó sì lọ. Ẹ ó sì gbàdúrà sí mi, èmi yóò sì tẹ́tí sí yín. Ẹ̀yin yóò sì ṣàfẹ́rí mi, ẹ ó sì rí mi. Nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi. Èmi yóò sì di rírí fún yín, ní Olúwa wí. Èmi yóò sì yí ìgbèkùn yín padà kúrò. Èmi yóò sì kó yín jọ láti gbogbo orílẹ̀-èdè àti láti ibi gbogbo wá, níbi tí èmi ti lé yín lọ, ní Olúwa wí. Èmi yóò sì tún mú yín wá sí ibi tí mo ti mú kí a kó yín ní ìgbèkùn lọ. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ àbámẹ́ta. Yálà o gbà mí gbọ́ tàbí bẹ́ẹ̀ kọ́, Ọlọ́run ní ètò fún ayé rẹ kódà tí àwọn òbí rẹ kò bá ní ìpinnu láti bí ọmọ nígbà tí wọ́n ní ọ. Ní ìwọ̀n ìgbà tí Ọlọ́run ti dá ọ ní inú ìyá rẹ tó sì mú ọ jáde láti inú wá sínú ayé, ó ní ètò fún ọ. Ìwé Jeremáyà orí ìkíní ẹsẹ̀ ìkarùn-ún ṣàpèjúwe eléyìí gbangba. Kí èmi kí ó tó dá ọ ní inú, èmi ti mọ̀ ọ́. Kí ìwọ kí ó tó ti inú jáde wá, ni èmi ti sọ ọ́ di mímọ́. Èmi sì yà ọ́ sọ́tọ̀ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè. Gbà mí gbọ́, ètò tí Ọlọ́run ní fún ọ rere ni o. Ó ti jẹ́ kí èyí di mímọ̀ nínú ìwé Jeremáyà orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkànlá. Ìbéèrè náà ni pé ṣé ò ń rìn ní ìbámu pẹ̀lú ètò rẹ̀ fún ọ? Kò tán síbẹ̀ nìkan o. Ọlọ́run ní ètò rere fún ayé rẹ o. Tí o bá kọ̀ láti ṣe gẹ́gẹ́ bí ètò rẹ̀, yóò dàbí ẹni pé kò sí ètò kankan láti ìbẹ̀rẹ̀ ni. Etí rẹ yóò sì gbọ́ ọ̀rọ̀ kan lẹ́yìn rẹ̀ wípé èyí ni ọ̀nà, ẹ máa rìn nínú rẹ̀. Nígbà tí ẹ̀yin bá yí sí apá ọ̀tún tàbí nígbà tí ẹ̀yin bá yí sí apá òsì. Ìwé Àìsáyà orí 30 ẹsẹ̀ ìkọkànlélógún. Ọlọ́run ṣetán láti tọ́ ọ sọ́nà tó yẹ kí o gbà ní gbogbo ìpele ayé rẹ. Ó ṣetán láti darí rẹ ní gbogbo ayé rẹ. Ìbéèrè mìíràn tí o gbọ́dọ̀ dáhùn ni pé ṣé o ṣetán láti súnmọ́ ọn pẹ́kípẹ́kí láti gbọ́ ohùn rẹ̀? Lẹ́yìn tí o bá gbọ́ ohùn rẹ̀, ṣé o ṣetán láti gbọ́ràn? Kódà tó bá ní kí o ṣe ohun tó jọ pé kò mú ọgbọ́n wá, kìkì àwọn tó súnmọ́ Ọlọ́run tẹ́tí sí i, gbọ́ràn sí i pátápátá ni yóò mú ètò rẹ̀ fún ayé wọn ṣẹ. Mo rò pé mo wà lọ́nà tó dára nígbà tí mò ń gbìyànjú láti jẹ́ alákòóso ilé ìwé ẹ̀kọ́ gíga tó kéré jùlọ ní ọjọ́ orí ní ilẹ̀ Adúláwọ̀. Mo rò pé ètò tó dára ni èròǹgbà yìí. Àfi ìgbà tí mo bá Ọlọ́run pàdé tí mo sì súnmọ́. Lẹ́yìn ìgbà náà, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí mi ní etí. Ọ̀nà tó yẹ kí n gbà ní ìpele kọ̀ọ̀kan. Nígbà tí ó sọ fún mi kí n fi iṣẹ́ sílẹ̀,
kí n di alábòójútó gbogbogbò fún ìjọ ẹni tí owó oṣù rẹ̀ kò tó owó tí mò ń gbà ní oṣù. Ó jẹ́ ohun tó nira fún mi láti ṣe. Ọpẹ́ ni fún Ọlọ́run pé mo gbọ́ràn. Mi ò di alákòóso tó kéré jùlọ ní ilẹ̀ adúláwọ̀, ṣùgbọ́n lónìí ọ̀pọ̀ àwọn alákòóso ilé ìwé gíga máa ń pè mí ní dádì. Ìjọ Ìràpadà ti Ọlọ́run náà ní ilé ìwé gíga tirẹ̀ tí ó wà ní ipò kejì káàkiri orílẹ̀-èdè. Àwọn ètò Ọlọ́run máa ń tayọ ohunkóhun tí o lè rò tàbí béèrè. Ìwé Éfésù orí ìkẹta ẹsẹ̀ 20. Kókó ọ̀rọ̀: ǹjẹ́ o súnmọ́ Ọlọ́run tó láti gbọ́ ohùn rẹ̀ tó ń darí rẹ ní ìbámu pẹ̀lú ètò rẹ̀ fún ayé rẹ? Ǹjẹ́ o súnmọ́ Ọlọ́run tó láti gbọ́ ohùn Ọlọ́run tó ń darí rẹ fún ètò rẹ̀ fún ayé rẹ? Ǹjẹ́ a sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti súnmọ́ ọ, oore ọ̀fẹ́ láti súnmọ́ ọ sí kí o lè máa darí ayé mi, kí n sì lè mú èrògbà mi láyé ṣẹ. Olúwa yọ̀ǹda oore ọ̀fẹ́ náà fún mi. Olúwa yóò yọ̀ǹda fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayákú ní orúkọ mi. Ẹ máa like ẹ, ẹ máa bá wa share, kẹ́ dẹ̀ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí ó lè jẹ́ alábàápín nínú ọ̀rọ̀ ṣíṣe Yorùbá. Kí Olúwa kó bùkún fún yín. Ó dàbọ̀.